èèyàn lé èwo lẹ ṣe àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ gist tí a gbọ́ yìí wọ́n ní bàbá Seers èyí tí mò ń sọ lọ fún yín tí mo ní wọ́n ní pé wọ́n pe kábíyèsí níbi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ ṣẹ́mi pé mi parí gist yẹn tí wọ́n ti ń ṣe àjọyọ̀ nígbà tí wọ́n wá sí inú tí àwọn èèyàn wá kí kábíyèsí fún ọmọ tuntun àwọn ìbejì tí kábíyèsí bí wọ́n ní ọ̀rọ̀ tí bàbá yìí sọ ó pọ̀ èyí tí mi parí ó ní mo fẹ́ sọ fún yín ẹ jẹ́ ká jọ máa gbọ́. ọ̀rọ̀ bàbá Seers tá à ń sọ yìí tí wọ́n wá láti Brazilian tó wá láti Brazil tó jẹ́ Brazilian Seers ìgbà tí kábíyèsí tínú gbogbo wọn dùn palace tí wọ́n ń jó tí wọ́n ń yọ̀ ní fóònù wọlé ní kábíyèsí gbé fóònù ara wọn wá lọlẹ̀ gbígbà tó yẹ pé wọ́n gbọ́ bad news ibẹ̀ ni wọ́n ti wọ inú chamber wọn lọ bàbá wọn tẹ̀lé wọn Dr. Elizabeth tẹ̀lé wọn ní kábíyèsí náà wá sọ gbogbo nǹkan tí bàbá Seers yìí sọ àwọn nǹkan míì wà tí wọ́n sọ o ṣùgbọ́n àwọn nǹkan tó ń sọ síta ò ní wípé àwọn olórí yìí wọ́n lo nǹkan fún Queen Naomi àti kábíyèsí ni ipe wọ́n fẹ́ kí Queen Naomi accept wọn láti fi soften mind Queen Naomi àti kábíyèsí pé kí wọ́n accept wọn ipe tó bá yá Queen Naomi máa sọ fún wọn pé àwọn ti gbà láti táwọn gbé inú palace wọ́n ní ìgbésẹ̀ èyí tí wọ́n ń gbé òun nìyẹn èyí aráalé bá ṣe gbọ́ nìyẹn èyí táwa la fẹ́ sọ fún yín tí bàbá yìí tún sọ ẹ jẹ́ kí n kí yín ná kí n tó mẹ́nu bà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ ní tẹ́ ń darapọ̀ mọ́ channel mi èmi ọmọ yín Máṣọ́lá mú kí yín káàbọ̀ sí Máṣọ́lá Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ ó máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà ẹ̀yin èèyàn létẹ̀ bá ti subscribe ẹ tẹ notification bell yín bá ti post any gist ẹ máa rí òkè ní ọlá yín á máa lọ ọlá yóò ní lọ ìsàlẹ̀ láéláé sọ̀rọ̀ nípa celebrity gist royal gist àti politics gist àti gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà à ń ṣe advert ní ọlọ́kan òjọ̀kan ní orí channel yìí ẹ kàn sí wa ní Máṣọ́lá Gist TV @gmail.com ọlọ́run elédùmarè á ràn gbogbo wa lọ́wọ́ ẹ̀yin èèyàn lé bàbá Seers bá sọ fún kábíyèsí wọ́n ní kí kábíyèsí kí wọ́n lọ wo ibi báyìí nínú pálásì o ipe wọ́n ti rí kòkò kan sí inú pálásì wọn tó ń jẹ́ bìrí ipe kòkò yìí tó ń rì mọ́lẹ̀ yìí ipe òun ni ó soften mind kábíyèsí àti Queen Naomi tó jẹ́ pé wọ́n máa gbà tipátipá láti fi bá àwọn olórí yìí gbé inú palace wọ́n ní kí kábíyèsí má jẹ́ kí àwọn olórí bá wọn gbé inú palace o allegedly bá ṣe gbọ́ ni o ipe nítorí pé ó léwu ẹ mọ̀ pé wọ́n ti sọ ọ̀rọ̀ yìí rí ipe tí wọ́n bá gbà láti jẹ́ kí àwọn olórí bá wọn gbénu palace pé èèyàn kan máa ṣe ibi fún èèyàn kan ṣé mọ̀ pé wọ́n ti sọ̀rọ̀ yìí ẹ̀yin èèyàn lé bàbá yìí tún sọ ipe láti fi dá wọn lójú kan lọ wo ibi báyìí nínú palace wọn máa bá ìkòkò yẹn níbẹ̀ ẹ̀yin èèyàn lé kí ló le tó báyìí nítorí Ọlọ́run ṣé nítorí pé ẹ fẹ́ gbé inú palace náà lẹ fi ń ṣe gbogbo lẹ fi ń wu gbogbo ìwà tẹ́ ń wù yìí kí ló dé tí ẹ ní ìbẹ̀rù Ọlọ́run kí ló dé tí ẹ̀rù Ọlọ́run ò bà yín kí ló dé tí ẹ̀rù Ọlọ́run ò bà yín ẹ̀yin èèyàn yìí ẹ wá lọ gbé ìkòkò ẹ wá lọ rì mọ́lẹ̀ sí inú pálásì kábíyèsí nítorí pé tipátipá ẹ fẹ́ gbé inú pálásì èyí tún lágbára o ẹ̀yin èèyàn allegedly bá ṣe gbọ́ ní o allegedly bá ṣe gbọ́ ní o ṣe mọ̀ pé mi ò bá kábíyèsí gbé inú palace wọ́n ní nǹkan tí bàbá yìí sọ wọ́n ní bàbá yìí ń fi ọwọ́ sọ̀yà wípé tí wọ́n bá ìkòkò yẹn ní ibi tí ò ní kán lọ wò kán má believe òun mọ́ bí wọ́n wá rí bí wọ́n rí inú next gist láti máa mú wá fún yín èyí bá èmi gan tí
tí mò ń ṣe gist yìí èyí bá mi lẹ́rù nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yìí pé bàbá yìí ó ní pé ibi báyìí ni wọ́n ti máa rí ìkòkò pé kí wọ́n lọ wo ìkòkò yẹn pé wọ́n máa rí ní ibi báyìí ẹ rí pé àfi kí ọlọ́run elédùmarè kó ṣàánú fún kábíyèsí àti Queen Naomi. Ẹ̀yin èèyàn lé etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di o, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run ọba. Òkè ní ọlá yín á máa lọ o. Tí a bá tún gbọ́ update ní orí ìkòkò yìí a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Please share this video, like and subscribe. God bless you all.